tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ lélẹ̀ tẹ́ máa bá kọ́kọ́ wo program mi àtẹ̀yìn tẹ́ tí ń wò tipẹ́, ẹ dákun ẹ bá mi subscribe sórí YouTube channel mi ojúlówó ọmọ Yorùbá TV. Kò sí space ńbẹ̀, ẹ type ẹ complete láì ní space, ẹ máa rí, ẹ bá mi subscribe sórí ẹ̀, ojú òní tiwa. Lórí ọ̀rọ̀ àfáà wa tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀, lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin pásítọ̀ CAC àti àfáà wa Sulaiman lọ́jọ́ iléyá tó di gbẹ́mi sí omi òtó tó fi di pé wọ́n la igi mọ́ àfáà lórí. Ẹ má gbàgbé pé a ti lọ sí ilé ẹjọ́ sẹ́yìn tó jẹ́ pé ńgbà tí adájọ́ tí wọ́n gbọ́ ọ̀tún tí wọ́n gbọ́ òsì, wọ́n sún ẹjọ́ náà sí ọjọ́ 25 oṣù kẹsàn-án tó kọjá, that is ìyẹn jẹ́ on the 25 September ọdún tá a wà nú ẹ̀ yìí, tọ́jọ́ náà ti kọjá sẹ́yìn. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ilé ẹjọ́ ò lè jókòó lọ́jọ́ náà látàrí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ táwọn adájọ́ tí wọn ò láǹfààní àti wá sí kóòtù. Wọ́n pè wá ní ìjẹta pé a máa lọ sí ilé ẹjọ́ ní àná ní Ìyàgànkù, ṣùgbọ́n nígbà tó di ní àná tí àwọn èèyàn wá dé ilé ẹjọ́, ó ṣe ní láàánú pé àwọn adájọ́ wọn ò wá. Lórí ìdí èyí, ẹ̀yin èèyàn wa, ẹ sì jẹ́ ká lọ fi ọkàn balẹ̀ pé ìdájọ́ òdodo ó máa wáyé lórí ọ̀rọ̀ yìí. Ó wá ṣeéṣe kó jẹ́ pé kán yanjú ẹ̀ ní tùbí-ǹnùbí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá sí Yorùbá. Ní tèmi sàmọ̀ ni pé ìdájọ́ òdodo yóò wáyé lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin ibi tọ́rọ̀ náà dé dúró la mú wá fún yín yìí o. Ojúlówó ọmọ Yorùbá, àní jẹ́ tí yín ó di. Lẹ́ẹ̀kan sí, ẹ bá mi subscribe sórí YouTube channel mi. Fẹ́yìn tí ẹ bá ń wò mí fún ìgbà àkọ́kọ́ àtẹ̀yìn tí ẹ ti bá mi subscribe síbẹ̀, ojúlówó ọmọ Yorùbá TV náà ni.